ẹ jẹ́ máa pàtàkì yìí kí ọba adániwáyé ọba adẹ́dàá ọba ṣẹ̀dá ọba létí gbóhùngbáròyé ọba tó ní á lè máa wá ọba tó ní kẹ́ ẹ máa gbọ́ wa káwọ́ máa ṣe ọba alábẹ́nu àṣàṣì ọba létí gbóhùngbárò ọba bìtìrì kárabí àjèrè kábíyèsí rẹ̀ ìbámọ́ṣe mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin adéfẹ́ tiwa tẹ́ ẹ̀ ń fẹ́ tiwa dénúdénú tọkàntọkàn tí gbogbo ara lẹ fi ń fẹ́ tiwa wọ́n ní bí ò bá sí ṣùkú la fẹ́ pè yán bí ò bá ságbàdo kò tún ta fẹ́ pè lẹ́kọ̀ọ́ bí ò bá sí ètù nínú ìbọn á sì di àtìmọ́lé ẹ̀yin gan-an lẹ̀ ń jẹ́ ká lè máa dá bí ẹ̀dọ́ ká lè máa rọ̀ bí òwe àkìyìn lọ́pọ̀lọpọ̀ ìṣe láṣẹ ọba mi Èdùmàrè ìfẹ́ tẹ́ ẹ ní sọ̀rọ̀ níbàjẹ́ gbogbo tí bá sì ń fẹ́ lọ́wọ́ ọba dániwáyé àmàbà àfilẹ̀ yín lọ́wọ́ bá ń ṣàmì kẹ́ gbé tó àdúrà mi àṣà mi òjò gúnugún bẹ́ẹ̀ làwòdì mi òjò ìjọ afọyàfọ ti mọ̀ mí lánàá kó tó dòní àdìtú ọ̀rọ̀ yín náà ni mo dé lónìí ìtàn kan ni mo mú wá fún wa láti fi ṣẹ̀jọ́ ẹ̀ ká jẹ́ ìgbádùn ìtàn náà tí mo pe àkọlé ìtàn náà ní. kó wá tó di ké mo tẹ̀ síwájú ẹjọ́ ẹ̀bẹ̀ kan ni máa bẹ gbogbo wa ẹ dákun ṣé ẹ rí fídíò yìí ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi share ẹ jẹ́ kó délé kó dóko kẹ́ẹ̀sì bá mi follow page yìí tí mo pè ní Àdìtú Ọ̀rọ̀ Media ẹ bá mi lọ sí orí YouTube channel mi ẹ mọ̀ pé tẹ́ ẹ fi ń fìfẹ́ hàn sí wa náà nìyẹn ẹ bá lọ sí YouTube channel mi tí mo pè ní Àdìtú Ọ̀rọ̀ Media TV ẹ máa ti rí ń bẹ̀ Àdìtú Ọ̀rọ̀ Media TV ẹ bá mi subscribe sí YouTube channel yìí ẹ torí Ọlọ́run mo fi Èdùmàrè tó dá wa tó dẹ́yìn náà mo fi bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sórí YouTube channel yìí tí mo pè ní Àdìtú Ọ̀rọ̀ Media ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe subscribe síbẹ̀ àdìpẹ̀lẹ̀ ẹ̀san ní gbogbo ibi tí ẹ̀rọ kan lè sí Èdùmàrè ọba mi yóò bá mi yọ̀ǹda alẹ̀ fún yín ní kíákíá ẹ ṣeun o ẹ ṣeun mo dúpẹ́ ó yá ẹ máa bá ń kà lọ. nínú ìlú kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ìlú Láńlọ́yẹ̀ a rí ọmọkùnrin kan nínú ìlú yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Àlàdé Àlàdé tí mò ń wí yìí kò là kò ṣàgbé ọkùnrin kan ni kò yó bẹ́ẹ̀ lè bí ò pa iṣẹ́ àpọnmìtà ni Àlàdé ń ṣe a máa pọnmi níletò kan sí ìletò kan a máa tà á fún wọn kó ba lè rọ́wọ́ mú lọ sẹ́nu kì í sì ṣojú kòkòrò sí nǹkan tí agbára rẹ̀ ò bá gbé Àlàdé ó jẹ́ ọmọlúwàbí èèyàn nínú ìlú tí mò ń wí yìí a wá rí ọmọbìnrin kan bẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Àmọ̀kẹ́ bí a bá ń sọ nípa ẹwà Àmọ̀kẹ́ lẹ́wà àrímàlè lọ obìnrin ní àwọ̀ padà sẹ́yìn àwọn ọlọ́lá àwọn onípò àwọn ọlọ́rọ̀ ni wọ́n ń fẹ́ fi Àmọ̀kẹ́ ṣaya ṣùgbọ́n tí yóò gbà fún wọn bí a bá ń sọ wípé kí obìnrin dáa tán ẹwà tó ń bẹ lára Àmọ̀kẹ́ yìí àbùbùtán ẹwà ni ìfẹ́ Àmọ̀kẹ́ yìí ó wà ń bẹ lọ́kàn Àlàdé náà ṣùgbọ́n ọgbọ́n wọn láta sí ọgbọ́n làlàdé ó dà á láti lè jẹ́ kí Àmọ̀kẹ́ ó ṣe tóun àti pé pàápàá bó o gan ni yóò ṣe bá sọ̀rọ̀ ìfẹ́ tí Àmọ̀kẹ́ ó sì gbà lóhun kò làkúṣàgbé apọnmità lásán lọ́jọ́ kan Tèmídire wá pe àrò àti ọ̀dọ̀fín inú rẹ̀ wípé ẹ̀ ń bọ́kùnrin lòun ohun tí ì bá ṣẹlẹ̀ ni ó sì ṣẹlẹ̀ òun gbọ́dọ̀ jẹ́ kí Àmọ̀kẹ́ mọ ohun tó ń bẹ lọ́kàn òun náà nígbà tó ṣe pé ohun tẹ́lẹ̀ Èdùmàrè fún wa ká fi bóbìnrin sọ̀rọ̀ ọ̀fẹ́ náà ni bí ó gbà bí ó ní gbà ọmọ òkú ọmọ yè àtàkọlẹmọ pé ewu ọmọ Àlàdé pinnu bẹ́ẹ̀ pé òun ó bá Àmọ̀kẹ́ sọ̀rọ̀ ìfẹ́ lọ́jọ́ kan Àlàdé dúró lójú fèrèsé ó mọ̀ pé Àmọ̀kẹ́ a máa sábà kọjá láàárọ̀ nígbà tó bá ń lọ sọ́jà òun wàá dúró dè lójú fèrèsé támọ̀kẹ́ bá ti ń bọ̀ òun ó dá dúró òun ó sì sọ ohun tí ń bẹ lọ́kàn òun fún un lóòótọ́ bí eré ojú fèrèsé ni Àlàdé wà Àmọ̀kẹ́ bá yọ ọ lọ́ọ̀kan lóòótọ́ bó ti kọjá níwájú Àlàdé bá pè é padà Àmọ̀kẹ́ wá jẹ́ rí ẹ̀ Àmọ̀kẹ́ padà ní tòótọ́ èmi rèé wọ́n ṣé ò sí o Àlàdé bá ti fèrèsé ó sì bọ́ta lọ bá
Àmọ̀kẹ́ ń bi ó dúró sí. Ó sì sọ bí ó ti sọ gẹ́gẹ́ bí ọkùnrin. Ó bá a sọ̀rọ̀ ọ̀fẹ́. Àmọ̀kẹ́, ó ti tóbi ijọ́ bíi mélòó kan tífẹ̀ẹ́ rẹ ti ń bẹ lókun àyà mi. Àmọ́ ọgbọ́n wo là á dà á sí i? Bó o ní wọ́n ti ṣe tí wọ́n fi dẹnu ìfẹ́ kọ́. Ìbẹ̀rù bójó yìí máa ń ṣe mí. Ṣùgbọ́n mo wá pinnu pé àfi kí n bọ̀ sọ. Àmọ̀kẹ́, mo mà nífẹ̀ẹ́ rẹ o. Ó ti wù mí láti fi ṣaya. Kí ni Àlàdé jábọ̀ ọ̀rọ̀ yìí sí báyìí? Àmọ̀kẹ́ wò ó bá kú sẹ́rìn, ó bú sẹ́rìn. Inú Àlàdé dùn pé àwọ̀ tó wù ú dùn sódò ó ti mẹja ńlá. Inú rẹ̀ dùn pé Àmọ̀kẹ́ ti gba tòun nígbà tó ti rẹ́rìn. Ojú tí Àmọ̀kẹ́ gbé sókè nígbà tí yóò fi dá ojú náà padà wálẹ̀, ó pòṣé lọ ṣàràṣà. Ó bá wu Àlàdé tìkàtẹ̀gbin. Ó wò ó bẹ́ẹ̀ ni pé Elédùmarè kọ́ ló ṣẹ̀dá rẹ̀. Ló bá bẹ̀rẹ̀ ìbú yìí lábùṣe. Ó bú ní àbúṣèdì pé bàbá tiẹ̀ jẹ́ ọ̀pọ̀lọ́ á jẹ́ ètò lẹ́yìn. Kò yẹ kó jẹ́ pẹ́rù rẹ̀ ni wọ́n á fi ṣọkọ. Àwọn olówó òlú ń bẹ ń bẹ, ọlọ́lá ń bẹ ń bẹ, àwọn jàǹkànjàǹkàn tí wọ́n lé fọ̀n tí wọ́n lè kàn ń bẹ ń bẹ. Wọ́n dẹnu ìfẹ́ kọ mí, wọn ò gbà fún wọn. Ó wá jẹ́ wa pọ̀mẹ́ta lásán yìí ni wọ́n wá fẹ́. Orí mi kọ̀, ìṣẹ̀dá mi kọ̀. Ó bú Àlàdé lábòṣèdì, ó sì bá tirẹ̀ lọ. Wo, má ṣe bẹ́ẹ̀ sí mi mọ́ o. Má bá ń sọrú rẹ̀ mọ́ lájẹ́lájẹ́ rẹ̀. Ó sì bá tirẹ̀ lọ. Àlàdé wò ó. Ọkàn rẹ̀ gbọgbẹ́ pé lémi náà l'Àmọ̀kẹ́ ṣe báyìí sọ̀rọ̀ sí. Kò jẹ́ gbádùn lóbìnrin gbà fún ni. Àgò mi ni yóò padà dádìyẹ rẹ̀ gbẹ̀yìn. Ó pinnu bẹ́ẹ̀ lọ́kàn ara rẹ̀ wípé àṣẹ bẹ̀rẹ̀ ni. Wọ́n ti máa tẹ̀síwájú, wọ́n sì máa ṣe gbìyànjú láti máa bọ̀ ọ̀tọ̀ náà ni. Lọ́jọ́ kan, ó tún pinnu gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ pé bọ́kùnrin ni mí. Kò sì sí kú tí ó pàgbà tá ní bá polo orí rẹ̀ ń bẹ̀. Kò sí nǹkan tá mọ̀ kí ó fòun ṣe, òun ó sì máa bá aṣọ náà ni. Ló bá tún pinnu pé òun ó tún bá Mọ̀kẹ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ tó ń bá tún gan ni rẹ̀ lẹ́ẹ̀kan sí. Lọ́jọ́ kan, ó lọ sódò, ó fẹ́ lọ pọnmi gẹ́gẹ́ bí ìṣe rẹ̀, omi tí yóò lọ pọn tà. Bó ti lọ lọ́nà odò nígbà tó ń darí padà bọ̀, ó bá rí Àmọ̀kẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ lọ́ọ̀kan tí wọ́n jọ ń bọ̀. Ó ní Elédùà ẹ máa ṣe wọn òní gan lónìí tí wọ́n tún bá Mọ̀kẹ́ sọ̀rọ̀ ọ̀fẹ́. Bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn, Àlàdé tún pe Àmọ̀kẹ́ padà lẹ́ẹ̀kan sí. Àmọ̀kẹ́ dákun jẹ́ ń rí ọ. Àmọ̀kẹ́ tún wò kó tó dá lóhùn. Èmi Àlàdé níwọ ni mò ń bá wí, dákun jẹ́ ń rí ọ. Ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ ń lọ, ó ti lọ bá kó gbọ́n tí yóò wí. Àmọ̀kẹ́ tún padà wá bá Àlàdé ní ó dúró sí. Ó sì sọ apẹ̀rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ kalẹ̀. Ibi aroko tì sí là á fàbọ̀ sí. Àmọ̀kẹ́, ọ̀rọ̀ tí mo ti ń bọ́ ọ sọ yìí náà ni mo sì wà lórí rẹ̀. Àmọ̀kẹ́ dákun, mo nífẹ̀ẹ́ rẹ ni. Kódà wọn ò lè sùn bẹ́ẹ̀ ni wọn ò lè wo. Ó sì dákun kó gbà ń yẹ̀ wò, gbọ́rọ̀ mi yẹ̀ wò. Kí ni Àlàdé jábọ̀ ọ̀rọ̀ yìí sí báyìí? Àmọ̀kẹ́ ò fi kan ṣe méjì. Ló bá gbé ìkòkò omi tí ń bẹ ńlẹ̀, ìkòkò omi tí Àlàdé pọn kalẹ̀, àfi yà lórí Àlàdé. Ló bá dami lù ú. Igbó domi lù tán ló bá tún mú kòkò rẹ̀, àfi gbòòlà. Ó bá tún fọ́ mọ́lẹ̀. Ó fẹ́ kòkò Àlàdé mọ́lẹ̀, ó sì pò lájẹ́lájẹ́ rẹ̀. Ìtí mo ṣe fún ọ yìí kékeré ni. Tó bá ti bá ń tọrú jáde tí ọ̀rọ̀ tó sọ yìí, wọ́n tó ṣe fún ọ, ara rẹ̀ kọ̀. Ló bá tún bá tiẹ̀ lọ. Àlàdé wúra rẹ̀ báyìí. Ó wó kòkò omi rẹ̀ ńlẹ̀. Omijé jábọ́ lójú rẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn wá àgbà náà? Ọ̀rọ̀ kì í bẹ́ẹ̀ o. Ẹ wò ó, láìpẹ́ ẹ máa jẹ̀gbádùn ìtàn náà lọ. Kí ló wá ṣẹlẹ̀?
ǹjẹ́ Àlàdé tún bá a sọ̀rọ̀ ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí i ǹjẹ́ Àmọ̀kẹ́ tiẹ̀ wàá gbà fún un kí ló wáá ṣẹlẹ̀ lẹ́yìn náà ẹ wò ẹ máa bá ń kà lọ ẹ má gbàgbé ẹ lọ bá mi subscribe sí YouTube channel mi ibẹ̀ la ó fi ètò ku ìtàn yìí sí tí mo pè ní Asunkun Símú fi kún pamọ́ tí ò bá wà níkun á padà wà ń kẹ̀lẹ̀bẹ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń fẹ́ tiwa ire o.